Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́ gist tèní tí a tún gbọ́ ó ní pé Kábíyèsí wọ́n rejoice pẹ̀lú Queen Naomi o, wọ́n fún wọn ní kiss nítorí pé gbogbo ìgbà tí Tobi wà nínú oyún gbogbo ìgbà ni Queen Naomi máa ń gbàdúrà pẹ̀lú Kábíyèsí tí Queen Naomi dẹ̀ máa ń assure Kábíyèsí wípé kò ní sí ewu wípé Tobi máa bímọ láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn èèyàn wọ́n ti ń rẹ́kẹ́ wípé Queen Naomi ò ní celebrate Tobi o, ojú Queen Naomi ti wálẹ̀, Ọlọ́run ti fún wọn lọ́mọ. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sẹ́ni tí ò ti bí tiẹ̀. Bí Ọlọ́run ṣe fún Tobi ní twins, Ọlọ́run fún Queen Naomi lọ́mọ. Ṣó ti yẹ yín, kì í ṣe pé Ọlọ́run ò fún wọn lọ́mọ. Àrẹ̀mọ ọmọ ọba àrẹ̀mọ Prince Tádéníkáwò ó ní àkọ́ṣe Kábíyèsí. Kò dẹ̀ sí ẹni tó máa fi ẹni wájú tó máa fi ṣe èrò ẹ̀yìn. Ẹ̀yin èèyàn yìí ẹ má jẹ́ ká máa pẹ́gàn àwọn èèyàn. Ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi because Queen Naomi wọn ní irú máìndì tẹ̀yin èèyàn yìí ń sọ, wọn ń ṣerú èèyàn bẹ́ẹ̀. Inú wọn dùn, wọ́n dẹ̀ bá Kábíyèsí yọ̀. Kábíyèsí ní tí ò bá ń ṣe Queen Naomi àwọn ò ní bímọ yẹn. Wọ́n ní Queen Naomi yọ inú sáwọn, òun làwọn fi bí ọmọ yẹn. So ẹ̀yin èèyàn lé Queen Naomi ní ká kí ní akíkanjú ènìyàn. Nítorí pé tí Queen Naomi ò bá yọ́nú sí Kábíyèsí, Kábíyèsí ò ní bímọ yẹn. Wọ́n ní gbogbo ìgbà ni Queen Naomi máa ń di ọwọ́ Kábíyèsí, wọ́n tó máa ń gbàdúrà fún Kábíyèsí. Ipe Tobi àròrè àsọ̀rè. Aya àtàtà, aya rere ni Queen Naomi. Obìnrin téèyàn fi ń tọrọ ni Queen Naomi, obìnrin àtàtà ni Queen Naomi. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè nǹkan máa sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yá máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì jọ. À ń ṣe advert lórí channel yẹn, kàn sí wa sí ní masholagist@gmail.com. Lẹ́ẹ̀kan sí masholagist@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Ẹ̀yin náà ẹ mọ̀ wípé Queen Naomi èèyàn tó jẹ́ pé Ọlọ́run ń lò ní wọn. Wọ́n ní ìmísí Ọlọ́run dẹ̀ ní ìfẹ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìfẹ́ tí Ọlọ́run ní sí wọn òun ló ràn mọ́ Kábíyèsí tí Kábíyèsí fi bí ìbejì. So ẹ̀yin èèyàn lé Queen Naomi bá Tobi yọ̀ o. Queen Naomi bá Tobi yọ̀ dáadáa, inú wọn dùn nítorí pé àdúrà Queen Naomi òun ló gbà lórí Tobi. Ọ̀dọ̀ Queen Naomi ní Tobi máa ń lọ láti lọ gbàdúrà. Àdúrà Queen Naomi gbà lórí Kábíyèsí, wọ́n dẹ̀ gbà lórí Tobi. So ẹ̀yin èèyàn tẹ́ ń kẹ́gàn, ẹ̀pẹ̀nu yín dé, ẹ̀pẹ̀nu yín mọ́. Ẹ fi Kábíyèsí sílẹ̀ àti Tobi àti Queen Naomi. Ẹ jẹ́ kán gbègbè sí ayé rere àti àlàáfíà. Ọlọ́run tó fún wọn lọ́mọ yìí á tún ní ọwọ́ rere lẹ́yìn dáadáa. Queen Naomi náà máa bíbejì fún Kábíyèsí, kò sí wàhálà. So ẹ̀yin náà rí gist kan tá a ṣe tí Kábíyèsí ní pé kí Queen Naomi lọ anoint àwọn ọmọ yẹn. So tí Kábíyèsí ò bá ní confidence nínú Queen Naomi, ṣé wọ́n á sọ fún wọn kán lọ anoint ọmọ? Wọn ò ní sọ fún wọn kán lọ anoint ọmọ. Even gan Tobi ló recommend pé kí Kábíyèsí ní kí Queen Naomi wá kọ́ wá bá òun pray fáwọn ọmọ kọ́ dẹ̀ anoint wọn. Ṣé tí Tobi ò bá trust Queen Naomi, ṣé á ní kí Queen Naomi wá? So Kábíyèsí ní trust nínú Queen Naomi lọ́pọ̀lọpọ̀. Wọ́n dẹ̀ rí pé àdúrà Queen Naomi ló gbà. Wọ́n lọ bá Queen Naomi, wọ́n dì mọ́ Queen Naomi, wọ́n fún wọn ní kiss. Inú wọn dùn, ayọ̀ wọn kún. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. So ẹ̀yin èèyàn lé Kábíyèsí ní trust nínú Queen Naomi o. Wọ́n mọ̀ pé Queen Naomi Ọlọ́run ń lò wọ́n fún Tobi láti fi bí àwọn ìbejì yìí ni. Kò sí ẹni tọ́lọ́run ò lè lò. Queen Naomi ò ń ṣe Ọlọ́run o, ṣùgbọ́n Ọlọ́run ó ń gbé ọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu. Ṣó ti yé yín bí Ọlọ́run ṣe fi ìbejì làǹtìlanti
fi ta kábíyèsí wa Ọọ̀ni ìrìnsà Adéyẹyè Ògúnwùsì bàbá Tádéníkáwò lọ́rẹ nìyẹn. Olúwa ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín olúwa. Mo bá Tóbi yọ̀ o, ní agbára Ọlọ́run gbogbo àwọn tó kù náà àbí tiwọn. Gbé àwọn ọmọ yìí wọ inú ìgbàlẹ̀ lọ bóyá ọmọ Ògúnwùsì ni wọ́n àbí wọn kì í ṣe ọmọ Ògúnwùsì. Ẹ̀yin èèyàn lé culture bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Gbogbo wa náà ṣàlárí pé wọ́n gbé Tádéníkáwò wọ ibẹ̀. Nígbà tán dẹ̀ jáde wọ́n rí i pé ọmọ kábíyèsí dẹ̀ fi ìlẹ̀kẹ̀ iyùn prince wọ́n fi sí ọwọ́ Tádéníkáwò. So bí wọ́n ṣe máa ṣe tó lórí Tóbi náà nìyẹn ní agbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ jẹ́ ká gbé. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé pípé oṣù mẹ́ta ni ó máa take kó tó di pé kábíyèsí fi ojú rí àwọn ọmọ yìí. Ọlọ́run á ran Dr. Lizzy lọ́wọ́ àti Queen Naomi fún ìgbésẹ̀ èyí tí kábíyèsí gbé yìí láti lọ rí àwọn twins kan dẹ̀ lọ kó àwọn ẹ̀bùn fún wọn. Bàbá Tádéníkáwò yọ̀ Prince Tádéníkáwò fún àbúrò tó gbà yìí. Ọlọ́run á ṣe wọ́n ní ọ̀rẹ́ ara wọn. Ẹ̀yin èèyàn lé àdúpẹ́ lọ́wọ́ yín nítorí support yín ní orí channel wa. Àdúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share ní orí channel yìí. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi dúró ti gbogbo yín o. Ẹ̀yin mùsùlùmí mo kí yín o. Ẹ kú àwẹ̀ ẹ kú àdúrà Ọlọ́run á gbà o. Please share this video, like and subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God bless you all.